bẹ̀lẹ̀ ìdí ìrókò azit òun ló wà ní kíá ẹ̀ torí pé àwọn kan ti pè wọ́n ti sọ̀rọ̀ ṣògo fún pé ṣògo ni boyfriend kìíní ó bẹ̀ sí ní làbáṣì bọ̀ bóyá ní gbogbo wa kẹ́mi náà wá pe ṣògo ń sìn pé ọmọ tí tó ń bú ẹ tó ń bú ẹ tó ń blọọgì ẹ láì mọ́rí kí wá pe máa yẹn kí wá sọ fún kọ́ wá lọ bóun náà kọ́ wá lọ bá kọ́ fi petition pa yí ẹ̀ pa síbẹ̀. ẹ̀sìn ló kù tí Lizzy náà tí ò ní pa lórí yín kódà mùsù èkúté gbogbo ẹ̀ péyàn bá ń bá yín ṣe ní àárín yín yẹn tàbí pé tẹ́ ẹ bá dójúlé onítọ̀hún tí ò bá gba àjẹ́ tàbí kó wọ ẹgbẹ́ awo tàbí kó wọ ẹgbẹ́ mọ́nà wà láìtàláì kò lè bá yín dúró. so pípadàbọ̀ tó ń padàbọ̀ wọ́n fẹ́ wá àrẹ́sì ọba ńlá ni kó lè fix dáméjì sí owó kíláàsì yẹn. àwọn òdìmọ̀pọ̀ bá ńlá kò jókòó tẹ́tẹ́rẹ́ àwọn àkọ́tọ́ lọ báyìí ìyẹn ti pe àwọn ọlọ́pàá ó ti rìpọ́ọ̀tì wọ́n ti sẹ́ndì fídíò sí wọn. tọ́pọ̀ ọlọ́pàá ò ṣe àwọn ọba ńlá ò ṣe yẹn ni wàláì wọ́n máa rí ọba ńlá wọ́n máa rí yàn jẹ. wọ́n máa rí humiliate. yes torí wíwá tó wá yẹn kì í ṣe pé ó fẹ́ wá bá ọba ńlá jà ó ti lọ kó ọlọ́pàá wá wọ́n ti lọ sí Sọ̀kòkò police station wọ́n ti lọ kó àwọn tibẹ̀. wọ́n ti lọ kó àwọn tibẹ̀ yẹn lọ́dẹ̀ wá rí lẹ́yìn kan wàá máa gbóhùn yẹn fatafata tó ń sọ pé wait madam we are from green kan tí yẹn ní ṣe sùúrù ẹlẹ́rẹ̀ ló ní jurisdiction àwọn ẹlẹ́rẹ̀ police station ni. but wọn ò gbọ́ ọlọ́run tó fi pa tiẹ̀ tó rò pé special nígbà tó ń gbé Sọjí lọ sẹ́wọ̀n ni kò special wọn kò rí lórí alájà yìí sì kankan àwọn mùsùlùmí pọ̀ mẹ́ o ibi àwọn tó ń borí yẹn gangan tó ń bá ti ń gba empowerment báyìí àwọn gangan yóò fi pẹ̀lú borí yẹn gan mùsùlùmá. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ bá wa subscribe kẹ́ ẹ like follow kẹ́ ẹ sì share fídíò yìí ẹ tẹ bọ́tìn tó dàbí aago kẹ́ ẹ lè mọ̀ tí a bá ti gbé fídíò tuntun jáde èyí tá a tún mú wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ẹ máa bá wa ká lọ. ọdún tuntun la wà yìí afẹ́kẹ́ ẹ máa jẹ́ kí ẹni bí ẹjẹ́ á máa dẹ́nu bò ká dẹ́nu bò papọ̀ kán lè bá a jáwọ́ àwọn ọmọ Yíbò wọ́n ń fi Facebook Instagram wọ́n fi ranra wọn lọ́wọ́ tí wọ́n gbé péjì lágbájá tí wọ́n gbóhùn lágbájá tí wọ́n fi sí ṣùgbọ́n tẹ́yìn bá ti gbọ́ ohun ti yín níbẹ̀ ẹ gbé péjì yẹn wálẹ̀ ní wìrì. Dorcas owó tó méèkì lórí kinní kò jẹ́ kẹ́nìbọ̀dì ó méèkì ẹ̀ ó bíríngì péjì wọn down ni n tó jẹ́ kí Esabod ó ya dẹ̀dẹ̀rìn fúnna pé àti gbọ́ bẹ́ẹ̀ ní bá máa bẹ́ṣù jẹun síbí àágùn ni ẹ̀yin náà tẹ́ wọ́n ń ṣe ojú ayé lónìí ṣebí nítorí péjì yín ni kì í ṣe torí nǹkan mi kẹ́ ẹ lọ jókòó ẹ jẹ́ ká bára wa sòótọ́ ọ̀rọ̀. èmi ò lè nírú ọmọ bíi Dorcas yẹn kí n ti má wẹ̀sùn kó kọ́kọ́ lọ kọ́gbọ́n ní kódà prison yẹn náà ló ti lè lọ kọ́gbọ́n tó bá darí dé yóò kó wá tiẹ̀ ní ìníjí ó padà mọ́ tó bá tún wọbẹ̀. ṣé bóun nìkan oṣù kí ló wáá dé tí ó fi kó bá gbogbo ará ayé àwọn ẹni ń fún lówó wọn lè má ní kó wọn ò ní kó fi ṣìkà tán bá sì ní kó fi ṣìkà ni ká yọjú síta kan ní ń báyìí ni. òun ló fi sí rúùtù bẹ̀lẹ̀ ìdí ìrókò azit òun ló wà ní kíá ẹ̀ torí pé àwọn kan ti pè wọ́n ti sọ̀rọ̀ ṣògo fún pé ṣògo ni boyfriend kìíní ó bẹ̀ sí ní làbáṣì bọ̀ bóyá ní gbogbo gbà kẹ́mi náà wá pe ṣògo ń sìn pé ọmọ tí tó ń bú ẹ tó ń bú ẹ tó ń blọọgì ẹ láì mọ́rí kí wá pe máa yẹn kí wá sọ fún kọ́ wá lọ bóun náà kọ́ wá lọ bá kọ́ fi petition pa yí ẹ̀ pa síbẹ̀ gbogbo àwọn tó bá ti mọ̀ mọ́ èèyàn wá kọ̀ máa wọ́ wọn níwọ̀kúwọ̀ wá máa bú wọn kó lé èpo lójú kó ní má sè no mercy land lọ́rọ̀ ẹ̀ kò sẹ́ni tó ní mercy fún tí oyún ló bá come across ẹ̀ á mú oyún níyà á ṣẹ̀ dànù á fìtìná tí oyún níyẹn tó oyún yẹn tó máa fi jábọ́ àwọn anìkan fílẹ̀ tó yá ní ìkáyé ẹ̀ mo tiẹ̀ ṣe pé kó lè kó kí mẹ́sẹ̀jì lè dọ́dọ̀ ẹ̀ kí ló kọ̀ wọ́n ṣèbí muslim bíi tí wọ́n ní Lizzy wọn rí nígbà tó fi sí lọ́sí Lizzy. ẹ lè blame àwọn yẹn sẹ́mọ́ mi ẹ fi wọ́n lẹ̀ kó lè kúyan kó lè burúburú kó má kọ ẹnìkan mọ́yàn ẹni tó máa kú mọ́yàn lè. wọ́n kàn ìṣojú ayé ó sọ̀rọ̀ ní kọ́ má sọ òun ó lọ sọ́dọ̀ ọba ńlá ó lọ bú ó lọ ṣogun ẹ̀ ó fẹ́ proof pọ́ìntì
Ọlọ́run tó sọ pé ìyà yẹn wà ní àtàrí ẹ̀ tó máa jẹ ó ti lọ bóyá wọ́n dárò nínú mọ́tò ní pé ó fọ́ gíláàsì tá a máa wá lọ báyìí pé àwọn náà lọ gbọ́lọ́pàá nínú àwọn ọlọ́pàá náà ló wà nínú mọ́tò wọn yẹn fẹ́ wọ́n àrẹ́sì ọba ńlá ni Ọlọ́run ló ní kí ọba ńlá ńgbà tó lọ yẹn ọba ńlá náà ti make a report. So pípadàbọ̀ tó ń padàbọ̀ wọ́n fẹ́ wọ́n àrẹ́sì ọba ńlá ni kó lè fix dáméjì sí owó gíláàsì yẹn. Àwọn òdìmọ̀pọ̀ bá ńlá kò jókòó tẹ́tẹ́rẹ́ àwọn akọ̀tọ́ lọ báyìí ìyẹn ti pe àwọn ọlọ́pàá ó ti rìpọ́ọ̀tì wọ́n ti sẹ́ẹ̀dì fídíò sí wọn. Tọ́pọ̀ ọlọ́pàá òṣè àwọn ọba ńlá òṣè yẹn ni wàláì wọ́n máa rí ọba ńlá wọ́n máa rí yàn jẹ. Wọ́n máa rí humiliate. Yes, torí wíwá tó wá yẹn kì í ṣe pé ó fẹ́ wá bá ọba ńlá jà ó ti lọ kó ọlọ́pàá wá wọ́n ti lọ sí Sànkòkò police station wọ́n ti lọ kó àwọn tibẹ̀. Wọ́n ti lọ kó àwọn tibẹ̀ yẹn lọ́dẹ̀ wá rí lẹ́yìn kan wàá máa gbóhùn yẹn fatafata tó ń sọ pé wait madam we are from green cotton yẹn ní ṣe sùúrù ẹlẹ́rẹ̀ ló ní jurisdiction àwọn ló ní jurisdiction bẹ́ẹ̀ ẹlẹ́rẹ̀ police station ni ẹlẹ́rẹ̀ is on the way. Bẹ́ẹ̀ ni mo gbọ́ yẹn. Àwọn èèyàn orí ẹ̀ o gbọ́ àwọn kan lọ́dọ̀ gbé ọlọ́pàá tó fẹ́ fún wa ti gbé ọba ńlá wọn lẹ́yìn òkì sùsùn ilé ẹ̀kọ́ fọrùn ọ̀rọ̀ la gbọ́. Ṣé ibi tó ìgbẹ̀rígbẹ̀ tó wà lọ́ba ńlá ti lọ́ba ni òun ló wà bá nà ọ́. Àwọn olórí burúkú ọkọ̀ sọ̀sọ̀ kò sọ. Ó dá mọ́ mi. Jọ ń jẹ́ kí n fẹ́ lòmí ìlàyé jàre. Yes ma. Ó dá o ma. Lẹ́kọ̀ọ́. Àwọn tí ó advertise ṣe rí irú àwọn kíni àfáàtàn náà ń jáde àwọn advertise ni wọ́n dẹ̀ fi attract àwọn ọmọ ogun ni. Bẹ́ẹ̀ni. Àwọn tí ó lọ bá wọn tí ó bẹ̀rẹ̀ special prayer. Bẹ́ẹ̀ni. But ẹ jẹ́ ṣe rí there is a purpose for everything under the sun. Bẹ́ẹ̀ni. Àwọn kan ó ṣègbé they will perish because there is a purpose even to every disaster. Bẹ́ẹ̀ni. Every disaster we see or hear about is a reminder of the judgment of God. Yes. Ibi la wà tí ìdájọ́ sọjí fi dé láti ọwọ́ lókìlẹ̀. Òkété. Bẹ́ẹ̀ni. Ọlọ́run send the signal sí kò gbọ́. Ṣé judgment yẹn ẹni tó bá ní ọgbọ́n àtàwọn tó ti kú lẹ́yìn ẹ̀ ni mò ń bá gbé o àtàwọn àáfàá náà tó ń gbórí pamọ́ tínú wọn máa ń dùn pọ́nmọ́ ọlọ́mọ ń bàjẹ́. In every judgment it is designed to bring us to repentance. The book of Romans says the goodness of God leads you to repentance. Nínú gbogbo nǹkan sọ pátápátá yìí níbo lẹ ti rí tí ọmọ etí ẹ ti sọ òun wà sóbà. Kò sí. Àwọn tí wọ́n wà lẹ́yìn ẹ̀ níbo lẹ ti rí tí wọ́n ti kọ́kọ́ admit pé nǹkan ṣe yìí nǹkan ńlá ni. Àwa tá a ti contribute tá a ṣe nǹkan báyìí in the past àbáwa tá a ti fojú rí tá a condemn ẹ̀ we are as guilty as Òkété. Ẹ rí pé ẹ lè rí láàrin wọn. Àwọn àfáà tán wá fẹ́ dìde ń sìn àwọn òun ṣépè ṣùgbọ́n àmọ́ báwọn tí Òkété tó ti fi nǹkan bà lára they are in pains today. Some have lost fortune. Àwọn kan gbé ògùn jẹ àwọn kan gbójú pamọ́ àwọn kan in fact ẹlòmíì family mi ti túká. Ìgbà tí wọ́n ní òjíṣẹ́ ńlá lára káwọn àfáà náà máa gbọ́ Ọlọ́run sọ àyà kalẹ̀ àyà tó sọ kalẹ̀ la fẹ́ kà ń sìn yóò dẹ̀ máa bá àwọn tí wọ́n sì jẹ́ òkúta lẹ́yìn tí wọ́n jẹ́ igi ọgbà fún ẹni tó ń ṣèbàjẹ́ tí wọ́n tètè sáré kan lọ fún repentance kan dẹ̀ lọ amend ways wọn. Bismillahir Rahmanir Rahim. Àmín. Tabbati yada abi lahabin wa tabba. Àmín. Ma agina ani maluhu wa ma kasaba. Àmín. Sayazla naran zata lahabi wa imra'atuhu wa ma laqala asab. Àmín. Fiha hablum min masad. Àmín. Kò síbi tá a wọ̀ bẹ́ẹ̀ wọnú Bible bẹ́ẹ̀ wọnú Quran. Irú àwọn tó ń ṣe ìṣẹ̀ṣe láti ilẹ̀ níbo ni wọ́n ti sọ pé ẹni tó bá ń ṣèkà yóò máa jẹ lọ forever. Ọlọ́run ó ṣí fìlà kú ó fi àpẹẹrẹ ìdájọ́ ẹ̀ ó fi hàn wọ́n but wọn ò gbọ́. Ọlọ́run tó fi pa tiẹ̀ tó lò wọ́n special nígbà tó ń gbé sọjí lọ sẹ́wọ̀n ni kò special wọ́n kò rí ọkàn ẹ̀
wá ní gbogbo irú ìyá tẹ́ ẹ ní ìyá lójú dúdú kan tẹ́ ẹ ń tà ń sọ̀rọ̀ pa ẹ̀ kò lè wà so bold ṣebí yẹn lọ kú tọ́nu kò ṣe wọ Nàìjíríà ṣebí yẹn bá àwọn kan jà rí yẹn ò ṣe lo kọ́nà kínní ó ní pé àwọn tí àwọn nítorí olè rí ìyá yẹn ó jẹ́ wípé ẹni tí Àbíkẹ́ ń bá ṣe ni ìyá yẹn wá ṣe kọ́nà kínní lọ gbà mọ́ lọ́wọ́. ó ṣe ọ̀rẹ́ tó ń ta cream ọ̀rẹ́ Àbíkẹ́ tó ń ta cream ó ṣe ìkọ̀ọ̀kan náà ẹ̀mí kan náà ló wà lára òun àti olójú dúdú. ajẹ́pẹ́ ó ní ìyá lóòótọ́. ẹ̀mí burúkú ló wà lára àwọn méjèèjì. ajẹ́pẹ́ kò sí yàtọ̀ ṣùgbọ́n boldness ọmọ yìí pẹ̀lú age tiẹ̀ pẹ̀lú with that age ó dẹ̀ dé ṣọ́ọ̀bù ẹni tó ju ẹ lọ tí òun ṣe kékeré bẹ́ẹ̀ yẹn ibẹ̀ ló wá ti dúró lórí àwọn political talk ìyá ọba ńlá bí àlùjọ wá gbé kámẹ́rà if not respect for age ẹ̀yin kan wá jáde lẹ́yìn àwọn kan sì kú o wọ́n ń gbójú pamọ́ they are as deadly as òkété àwọn tẹ́ ẹ rí táwọn wíjìwìjì tẹ́ ẹ rí táwọn fò káàkiri yẹn they are as deadly as òkété torí ìrè ò mọ tí àwọn ẹ wo gbà tí wọ́n ti mú eléyìí sí ẹ wo bí peace ṣe wà lórí. bẹ́ẹ̀ni decorum wà lẹ bẹ́ẹ̀ni. ó ti wà yóò kàn jókòó ohun àtẹgbẹ́ ẹ̀ tó wà ń bẹ̀ bí ìyẹn ò lọ wá wàhálà ń bì kan á kàn dìde ẹ nídìí àti bàjá o. bẹ́ẹ̀ni. ó ṣe pẹ́ ń bàjá o. so àwọn àfáà tí wọ́n bá jẹ́ pé torí àwọn míì ẹ̀ tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ wọn kan pé kí ni ní sì ṣe fún wọn ẹ̀ ní rí wọn o ẹ̀ ò ní kankan wí o. ìmí ìwà tó jẹ́ pé bóyá torí pé ó tóbi ìrìnpẹ̀sùn nínú bíi obìnrin míì náà wà tó yẹ pé it cannot stand successful women aláàjì wọ́n ń borí ẹ bá lọ gbogbo àwọn ìjọ́sí àwọn tó ń jẹ́ backbone fáwọn tó ń ṣàbúrú ìbílẹ̀ ní máa bá wọn dé ẹ bá wo àwọn tó ti ẹ̀ fókọ̀sì lórí alájà yìí sì kankan àwọn mùsùlùmí pọ̀ mẹ́ o ibi àwọn tó ń borí yẹn gangan tó ń bá ti ń gba empowerment báyìí àwọn gangan ni ó fi pẹ̀lú borí yẹn gan ni wọ́n fi lọ́ máa dáàgẹ̀ kí ló dé bí wọ́n ṣe ṣépè fún àbílà àbí ìjọsí yóò máa bá gbogbo àwọn tí wọ́n bá lè encourage aburú tí wọn ò dẹ̀ fẹ́ kí àwọn tó ń ṣe aburú bó sì kí repentance sincere repentance from God ẹ máa bẹ́ẹ̀ tó lọ ẹ ṣé bàbá. Happy New Year everybody àdúgbò lọ́wọ́ jẹ́ kí n sọ kí ní English náà fi English máa fi torí ọdún bá tẹ̀ wọlé torí nǹkan méjì ọmọdé àti believing as in trying to mock God. Those are two things that brought Okete down. Two things. Ṣọlá ọmọdé ṣọlí. You don't mess with children. Children are so pure because they are the closest to God, no matter what. Because they don't have any sin or anything. They know no better. Yeah. But do you know what Dorcas did to those twins? She took them away from a better life. Ben. She altered their. The way they got to know what she was, it wasn't planned. Ben. And it was what was ordained for them. Ben. We all saw how they changed overnight, how their mother changed, Ben. It was going on fine for them. But because of someone's wickedness, you altered their happiness. Ben. Daddy Sunday ti sọ Daddy Sunday ọmọyẹlé àbí wọ́n ti sọ pé òṣàbẹjì máa bàjá. It is yes, especially twins. I knew immediately when she started her own business. The first time she got in contact with those twins. Drop your comment. Remember to like, share, and follow us. Thanks for watching.